ní bá jẹ́ gbì òun ló máa kú gbì. Èèyàn tí ò bá ti jẹ gbì kò lè kú gbì. Gọ́vnà Adeleke tí yín náà ni mo dẹ̀ sì í ṣe o, torí ẹ ní kú gbì. Bó tiẹ̀ jẹ́ pé ijó tẹ máa ń jó fún wa ara entertaining náà ni. Tí ò bá wá rí bẹ́ẹ̀, báwo ni gọ́vnà Adeleke náà ṣe? Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ẹ gbà wá o, wọ́n ní gọ́vnà Adeleke ti gbowó lọ́wọ́ wọn, wọ́n promise wọn ní ṣé a máa borí pé local government lẹ́yìn ìgbà tán gbowó tán gba gbogbo everything tán wọ́n padà yọ wọ́n sẹ́tìn o. Ṣé wàhálà yóò wá pọ̀jù Nàìjíríà báyìí? Ṣé lẹ́yìn gbogbo rògbòdìyàn tẹ́ bára yín pò wípé fẹ́ ṣe election local government yín ní Ọ̀ṣun state tọ́lọ́run ò dẹ̀ jẹ́ kí ogun ṣẹlẹ̀ lẹ́yìn àwọn tó ti kọ́kọ́ kú yẹn o. Ìjọ tẹ́ wá ṣe election àgbọ̀ pé casualty kan báyẹn ni. A dẹ̀ gbọ́ wípé gbogbo PDP pé ìmọ́lẹ̀ gọ́vnà Adeleke PDP ni wọ́n. A dẹ̀ gbọ́ wípé gbogbo local government pátápátá òun lẹ clear mú ẹyọ kan báyìí fún another party. Bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn yín lẹ máa yé yín nínú politics kò kàn èmi. Ṣùgbọ́n báwo ni gọ́vnà Adeleke bàbá ìmọ́lẹ̀? So ẹ̀yin leaders wa lọ́rùn wà ókè lọ títí o. Kí ló dé tí gbogbo yín like owó bí olóbùkún gan báyìí pẹ̀lú gbogbo owó burúkú tẹ́ ń gbà? Bàbá Tinubu gan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní ká lọ máa mú ẹ̀yin governors ó lè ló pọ̀ jù lára yín ó lè ní gbogbo almost all of you. Wọ́n nítorí pé allocation tẹ́ ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti triple sí sì rómìnira ẹ̀jẹ̀. Gbogbo aráàlú ibo ni àwọn governors ń kówó wa lọ? Ìyẹn kọ́ ni nǹkan ni mo bá wá ní pẹ̀lú gbogbo owó burúkú tẹ́ wá ń gbà yẹn náà ṣó yẹ kẹ́ tún máa gbáràlú? Bàbá Adeleke ẹnówó fámìlì yín ní burúkú owó abẹ́yìn kan lẹ máa wà pẹ̀lú brọ́dà yín ìyẹn dádì Davido tó ẹ sọ wípé òun ló sponsor election yín kò sì béèrè sísì kódà kò béèrè contract ẹbí ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀yìn kò tiẹ̀ kan àwa bọ́ ẹ lówó náà ẹ ní ànítọ́ ẹ tún náà níṣẹ́kù gbogbo àwọn ọmọ yín lóríṣiríṣi gbogbo yín lẹ́rìí ìṣiríṣi kalẹ̀. Báwo lẹ ṣe wá ṣe tẹ́tún wá wò ó ṣùṣùṣù wípé òkè o àwọn ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ tí aráàlú tún mú pẹ̀lú gbogbo rògbòdìyàn tí bàbá Tinubu kọ̀ sí Nàìjíríà yìí báyìí bó tilẹ̀ pé bàbá sọ wípé hardship ti reduce everything ti reduce báyìí ẹ wá wò ó wípé kí lẹ tún lè ṣe nínú àǹtẹ̀rẹ̀ àwọn ẹni ẹlẹ́ni gọ́vnà Adeleke ẹ tún gbowó lọ́wọ́ wọn ẹ̀dẹ̀ promise wọn pé máa fún wọn ní chairman local government kan ẹnì kan gba gbogbo datas ẹ dẹ̀ gba orúkọ ẹ gba gbogbo information ẹ sì gba gbogbo nǹkan tó wá ẹ gba gbogbo àtowó àtóúnjẹ àtẹ́fẹ́rẹ́tẹ̀ ṣé ẹ ṣàgbà tí ìsàlẹ̀ àwọn ilé ìgàn kan lè jẹ́ kéèyàn sọ̀rọ̀ sọ ẹjọ́ dádì ṣé ẹ ṣàgbà tí ìyẹn ló lè dogun o torí tó fi lè pariwo eléyìí síta àwọn eléyìí ọ̀ràn yẹn o wọ́n lè kó má ti jẹ́ pé fídíò tó máa tẹ̀lé lè ní pé hòtẹ́ẹ̀lì appointment room number mo ní tètè béèrè ní o tó bá wá jẹ́ pé ó padà yọ room number tẹ́ gba room number you know ẹ jẹ́ ká tètè mọ̀ ká lè tètè mọ̀ bá a ṣe máa gbé gbà ṣùgbọ́n kálàyé mi kó má pọ̀ ju bó ṣe yẹ lọ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jọ wá wo fídíò yìí. Ṣakí pẹ̀lú òtútù àsìkò ní òtútù ni mo lọ ra màálù méjì tí ò lè dárìn mọ́ màálù méjì tó ní ike mo ní di bẹ́ẹ̀sì tó bá tóbi jù 1,600,000 naira méjì ni mo rà 1,600,000 naira méjì ni mo rà ó sì ra àpò èlùbọ́ tó lẹ́tọ̀tọ̀tọ̀ àpò èlùbọ́ tó lẹ́tọ̀tọ̀ mẹ́rin ni mo rà mo gbé lọ bẹ̀ mo ní kí wọ́n fi ṣe suwárì ìdẹ̀yìnbá náà mo tún wá mú 5 million òní bó bá ṣe díríǹgì ló bá ká ni o mínírààsì ló bá ká ni o gbogbo ẹni tó bá ká mo ní ẹ fi rà wọ́n wá ń bi mí léèrè ìyá wa ń bi mí léèrè pé èmi lọ nídìí ẹ̀rù àríkẹ́kí lọ nídìí mo nídìí alága borí pẹ̀lú kú gọ́fìmẹ̀ntì wọ́n sì ní kí wọ́n kọ́ lẹ̀ gbogbo ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní kí wọ́n kọ́lẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ kí gbogbo ìṣẹ̀dá ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun kó bi mí léèrè kó dá mi lẹ́jọ́ wọ́n ní kí wọ́n kọ́lẹ̀ wọ́n sì kọ́lẹ̀ inú mi dùn ayọ̀ mi kún wọ́n ní kí lèmi gan ní ìdìbò nínú mo ní èyìnbó tí ń gbẹ ẹ̀rọ mi l'Amẹ́ríkà ní London ní UK ní US èyìnbó tí ń gbẹ̀rọ mi ó ti kúrò ní ti Nàìjíríà ó
ó ti kúrò ní Nàìjíríà nígbà tí Nàìjíríà dìtẹ̀ mọ́ mi èyíbó má mi gbà èyíbó ń gbà wọ́n gbà lọ́wọ́ dìsínísì ni wọ́n ń gba ẹ̀rọ mi. adé ẹgbọ́kẹ́nu rẹ̀ ó yá o ẹ lè lòjọba sísì léyàn lé pé nǹkan bẹ lọ́kẹ́yàn kéèyàn má wù mi ò sì bẹ̀rù kú alihamdulilayi rọ́bìlì alamin mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ráyé wá wọn bí mi sí inú ẹ̀sìn Islam ni wọ́n bí mi sí mo sì ráyé wá mo ráyé ṣe ìní sì torí pé nìkan mọ̀ dẹ̀dẹ̀ ẹ̀kú mi wọ́n ti mọ̀ ẹ́ assassin ni wọ́n ti mọ̀ ẹ́. ẹ wá ní kí ni mo ní ìdí ẹgbẹ́ 5 million inú pálí tí a bá ní kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ẹjú tí ẹ wọ̀ mí tí a bá láwọn ò gba 5 million lọ́wọ́ mi ẹni kí gbogbo ẹni kí wọ́n ṣègbè pé gbogbo ọlá tí wọ́n ní tí wọ́n kó jọ kó parẹ́ lójú ayé wọn àti màlúù méjì àti àpò èlùbọ́ àti ẹ̀rọ àti àgbo. níjọ́ òjò níjọ́ ẹ̀rùn nígbà mo dúró tán yanyan ni nígbà tá a dìbò ẹlẹ́ẹ̀kejì báyìí mo lo kùmọ́rù tí a ní ayé tí àwọn ọmọ àkúùsì tí a fẹ́ pa ọ̀tá kó bí mí lẹ́rẹ̀ kó nà mí ní pàṣán èmi àti ọmọ ìyáálé mi la jọ wọ tẹ́ńtayà lọ sí Ṣakí pẹ̀lú òtútù àsìkò ní òtútù ni mo lọ ra màlúù méjì tí ò lè dárìn mọ́ màlúù méjì tó ní ike mo ní di bẹ́ẹ̀sì ètò bá tóbi jù 1,600,000 naira méjì ni mo rà 1,600,000 naira méjì ni mo rà mo sì ra àpò èlùbọ́ tó lẹ́tọ̀ọ̀tọ̀ mẹ́rin ni mo rà. mo gbé lọ́bẹ̀ mo ní kí wọ́n fi ṣe suwárì ìdẹ̀yìn ìgbà náà mo tún wá mú 5 million mo ní bó bá ṣe díríǹgì ló bá ká ni o mínírààsì ló bá ká ni o gbogbo ẹni tó bá ká mo ní ẹ fi rà á wọ́n wá ń bi mí léèrè ìyá wa ń bi mí léèrè pé èmi lọ nídìí ẹ̀rọ àríkẹ́kí lọ nídìí mo nídìí alága borí pẹ̀lú kú gọ́fìmẹ̀ntì wọ́n sì ní kí wọ́n kọ́ lẹ̀. gbogbo ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní kí wọ́n kọ́lẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ kí gbogbo ìṣẹ̀dá ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun kó bí mí léèrè kó dábì lẹ̀. ẹ̀yin náà wo gbogbo rògbòdìyàn yìí torí ẹnu ẹni kan bẹ́ẹ̀ láti gbọ́kàn ṣẹ́yìn náà ti fetí ara yín gbẹ ti fojú ara yín rí ìjọ ó yẹ ká ẹ máa lu irú mọ̀mọ́ yìí ní jìbìtì ìjọ ó yẹ Ọ̀ṣun state governor ẹ sì dojú tì mí mo máa gbèrè yín jẹ́ kódà gómìnà Adeleke nǹkan tẹ́ ṣe fún wúmà yìí lótìtọ́ àti lódodo ká jẹ́wọ́ òtítọ́ o ṣé mọ̀ ipá àsìkò àwẹ̀ láwa yìí kò dẹ̀ dá ká parọ́ ṣé nǹkan tẹ́ wá ṣe fún wúmà yìí ṣó dáa ẹ gba 5 million ẹ sọ wípé ẹ ní fún ní chairman local government ẹ tún gba àpò èlùbọ́ tó nà látòkèdè sàlẹ̀ tó wúwo tí ó tó ń gbé kìín lẹ́yìn so ẹ láìkì lá fún gómìnà Adeleke ẹ̀yin láìkì lá fún pẹ̀lú gbogbo oríṣiríṣi ẹ̀bùn tó máa ń kó wá fún ẹ̀yin gọ́fìnà left right center tó ní kálukú wọn wá ojú rere kan àbí míì gbowó ti ń wọlé lóúnjẹ á wọlé mọ́tò á wọlé aṣọ á wọlé gbogbo ẹ̀ máa wọlé ẹ tún ìgbà tàwọn mẹ̀kúnnù iná kó dáa ṣé ẹ fẹ́ lówó kú ni tí màálù bá wá ń wù yín jẹ lọ́nà ta màálù bẹ̀rẹ̀ àlá gómìnà Adeleke ẹ̀dẹ̀ wá lè sọ fún Davido kó lọ ra màálù tó ṣúkẹ́ débi wípé owó àbíkẹ́ àbí àríkẹ́ ẹ̀rọ lẹ́tún ti wá ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ẹ tún wá gba owó ẹ gba 5 million ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ padà lọ́rùn o ẹ gba 5 million àríkẹ́ ó ní màálù ìyẹn ló ti ẹ̀wà lágbára jù ó ní màálù yẹn tóbi débi wípé ó ṣúkẹ́ ike ẹ̀yìn ẹ̀ tóbi gbàgbà báyìí màálù gan ṣe rọ gbogbogbò kò lè gbẹ́sẹ̀ ńlẹ̀ méjì màálù kọ̀ọ̀kan 1.6 million méjì ẹ tún gbà mọ́ 5 million lẹ́yìn gómìnà Adeleke ẹ tún gba 2 bag of àpò èlùbọ́ mìíràn ìyẹn tún kúrò ńbẹ̀ wọ́n lẹ tún gbẹ̀rọ ẹjọ́ ìyẹn mo fẹ́ béèrè gọ́vnà Adeleke ẹjọ́ ẹ wá kí lẹ fẹ́ fi ẹ̀rọ ṣe ẹ̀rọ
ẹ̀rọ yẹn ò yé mi o ṣùgbọ́n woman yìí tún tẹ̀síwájú wípé ẹ tún gba àgbo ẹgbà herbs ṣé àgbo jẹ̀díjẹ̀dí ni àbí manpower èwo lẹ́gbàá ń bẹ́ẹ̀ àbí ó ti yé mi irú àgbo tẹ́ ẹ gbà ẹ má tiẹ̀ bọ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn àwa ti mọ̀ amárúgbó takẹ́bẹ́ ni abálájọ tẹ́ṣẹ́ máa ṣe pọ́n a máa mú yín pọ́n báyìí ni ijó ìníṣà àfàìmọ̀ kí gómìnà mi gan máa ta kébé lójú oorun o ẹ máa jó lójú oorun torí ẹ láìkí jọgọ àṣàgbò ni àṣírí ẹwà yẹn lẹ́wà ní síìfù wa tẹ́ máa lẹ́yìn jọ́ọ̀gì àṣàgbò ni ẹ dúró torí pé ẹ fẹ́ fún wọn ní local government chairman ẹ tún gbàgbó kò sí nǹkan tẹ́ kì í gbà o ẹ ti ẹ̀ wá dúró ẹ já sí òtítọ́ níbi tọ́rọ̀ dé dúró báyìí sìn ẹ jọ́nu gbogbo rògbòdìyàn yìí ṣé gbogbo kìíní ti wá di for sale náà ni ẹ wá bá mi gé ká advice àti bẹ́ràn wí báyìí ẹ jẹ́ abẹ́ràn wí ẹ jọ mọ̀mọ́ ní 5 million how market ṣé wọ́n náà ń ta post ni ẹ̀yin ọmọ nàìjíríà ṣe ti bá yé jẹ́ ti bọ́dún ṣe jẹ́ gan ni o ẹ ti ẹ̀ wá bìkítà so political post ló wá di nǹkan tẹ́ ẹ lé sórí igbá tẹ́ ẹ wá ń tà tẹ́ ẹ ń dúnàdúrà àbálájọ àti gómìnà àti pírẹsidẹ́ǹtì àti mínísítà títí dórí kánsílọ̀ èèyàn á ná gbogbo owó eléyìí tán gbogbo everything eléyìí tó lè sọ síta lọ́sọ síta yìí o àwa padà wá débẹ̀ ẹ wá máa ìṣẹ́tì pé kó ṣe gudugudu méje fẹ́yìn aráàlú kó ṣe yàyà mẹ́fà kò lè ṣe kankan wàláì ẹjọ́ ẹ bá wa bèrè lọ́wọ́ mọ̀mọ́ yìí ṣé wọ́n máa ń dáṣe èèyàn ní political post ni àbí èèyàn máa ń go for it àwọn èèyàn wà á lò fẹ́ ṣe díje fún post yìí o wọ́n bá dẹ̀ wá rí i pé ìwà ẹ̀ dá ogúdù ó lè ṣe wọ́n á dẹ̀ dìbò fún ẹ so kò tí dára èwo gan mò ń sọ bẹ́ẹ̀ nípa àmọ́ situation nàìjíríà ṣùgbọ́n ojú gbà mí tí o àbójú ò ti wọ ni ìpè gọ́fúnà Adeleke ẹ lè gbowó ẹ tún ń ta political kìíní síìtì ẹ tún ń ta ẹ̀yin tẹ́ lè ta local government chairman seat kí lẹ̀ níta okay tá a bá wá gbọ́ a ní appointment local government tá a bá wá ń gbọ́ Ọ̀ṣun state governor o wọ́n fún èèyàn kan báyìí ní post báyìí wọ́n fẹ́ èèyàn kan báyìí ní post báyìí ajá yes bidder náà ni bíi ti bàbá mi Gbàjà gbogbo yín ṣá ṣé wọ́n sọ fún yín pé wọ́n ń náwó lọ́rùn ni torí mi ò mọ̀ nǹkan tí gbogbo yín ṣàṣà owó wọ́n ti ṣépò owó fún nàìjíríà sí kí ló dé ẹ má ṣe bẹ́ẹ̀ ni wípé yín nìkan lẹ ní ìdòwò ńlẹ̀ ayé ẹ ti láì owó kí ló dé ẹ̀mí èèyàn jọ nàìjíríà back home lẹ́ni ẹ̀mí èèyàn kò wúlò kò já mọ́ nǹkan kan nàìjíríà of today níbi torí orí màálù tí wọ́n jorí èèyàn tapá títọ́ àtọmọdé àtàgbàlagbà ẹni kálukú wọ́n jọ ń tapá lọ́tọ̀ ta wọ́n sọ gbogbo ẹ̀dí rádaràda odidi èèyàn ẹ̀dẹ̀ sọ́dẹ̀ pàtì yọ orí lọ́tọ̀ yapá lọ́tọ̀ yẹsẹ̀ yọ ifú yọ yan èèyàn ìkànnìyàn nàìjíríà yìí o ọ̀rọ̀ yín ti ń fẹ́ attention. Bàbá Adeleke níbi táwa bá dé yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi mú fídíò ìkẹ́ bá mi ṣí ẹ̀kọ́ dọ́dọ̀ wọn ẹ lọ pé mọ̀mọ́ yẹn o èmi láìkì mo ní interest lórí kéèsì ìgbà tí ẹ̀ẹ́dẹ̀ ti wá fún ní nǹkan tó béèrè fún tẹ́ torí ẹ̀gbà gbogbo nǹkan tẹ́ gbà ẹ̀dọ̀ ẹ rọra lọ dá gbogbo nǹkan ẹ̀ dá padà fún ẹ má dẹ̀ jẹ́ ká tún gbọ́ wípé tún wúrú ìwà bẹ́ẹ̀ yẹn mọ́ o yẹ ti gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ò yípadà o Yèyé Dára Kowore ni mò ń jẹ́ mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáńláyé most especially nínú nàìjíríà àti ní ilẹ̀ bàbá mi nílẹ̀ yorùbá wípé a kú àwẹ̀ o ọlọ́run àgbà o kò sì ní dàálù wa láyà Ramadan Mubarak tó gbogbo àwa mùsùlùmí òdodo ẹ̀mí arẹ́yìn oṣù o ẹ̀mí aṣíká orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowore ni mò ń jẹ́ má sì gbàgbé láti bá mi share fídíò bá mi like fídíò kó sì bá mi drop comment ṣé ìwà tí gọ́vnà Adeleke wù sí obìnrin yẹn ṣé ó dáa ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́ ṣé ìwà yìí dáa ẹ jẹ́ ká sọ́pọ́ọ̀tì mọ́mì wa àti wípé mọ́mì wa ìgàn náà ṣé wọ́n sọ fún yín pé wọ́n ń tà ní ẹ ti fowó jógẹ̀lẹ̀ dé jàre. àti òdòdó àdúrà lè wá olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ olúwa mi mo dúpẹ́ olúwa olúwa olúwa.
tí mo fi ń yé bàbá.